أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الله الله. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم. آمين. لا يبتي أنكوكوا láàyè bíi tí ẹnìkọ̀ọ̀kan wa náà wà. tí Ọlọ́run bá ń dára dùnú nínú ayé tiẹ̀ náà lẹ́ẹ̀kan náà pariwo Allahu Akbar. Allahu Akbar. ẹni bá wí gbólóhùn yẹn dáadáa tí n bá gbọ́n bí kò ní dààmú mọ́ láéláé. Allahu Akbar. tí a bá wà lè dìde tó bá mi kan sára sáà ní Muhammad kò ní dẹni àgbégbìn. sallallahu alayhi wa sallam. wí gbólóhùn yẹn dáadáa kí n gbọ́. wí dáadáa kó ju tẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ. sallallahu alayhi wa sallam. abiyamọ tó bá wí kò ní hu ọmọ rẹ̀ ń wéré. ẹ jẹ́ àjòkó. sàdálà ayakumullahu. nínú ìṣẹ́jú méjì àwọn àgbàlagbà tí wọ́n wà ń kalẹ̀ yìí tí wọ́n náà bá wo ìjókòó tá a wà ń bẹ̀ yìí ìjókòó tí èèyàn ò gbọdọ̀ fi hànàhànà wọlé ni wàláhì. wàá farabalẹ̀ dáadáa. wọ́n kọ́ fi bàbá mi àgbà al-Khalifa adamallahu hayata sheikh. al-Bukhari adamallahu. maulana al-Sheikh Abdulkadir adamallahu hayatahu. al-Doctor ọba tí ó ní kí oríire yìí kó sojú ẹ̀mí yín gbogbo ohun tí ó ṣẹlẹ̀ táyé ó fi padà wá kí yín kú rọ́jú ọlọ́run ní jẹ́ ìṣẹ̀lẹ̀. àmín. ọláìpáwọn èèyàn sàmì dáadáa. àmín. oríire yìí lójú tèmi kò tóbi iṣẹ́ tí àwọn àná ṣe é lẹ̀ ló tóbi. Allah. iṣẹ́ yẹn náà ló wá gbé wá báyìí. ọlọ́run o gbogbo àmàmà sọ òkò àtẹ̀yí táyé kì í màmá sọ tí ma bá gíláàsì tí fi fọ́ táyé fi wọlé mọ́ ọlọ́run ní yóò ṣẹlẹ̀ nù lẹ́yìn. àmín. lára bàbá wa dọ́kítọ́r mo kí bàbá wa àgbà al-Khalifa Sheikh Kamaluddin. hujjatullahi sàdálà wọ́n tó ọlọ́run padà mí lánàá ọlọ́run nígbà tí ó jẹ́ ìṣẹ́jú méjì bàbá bọ́lá kalẹ̀ ẹ̀ ní ma padà sí ibú bàbá àgbà Gamawi àwọn ṣúraka bàbá tí wà nìyẹn ọlọ́run ní jẹ́ máa padà sí bàbá. àmín. bàbá wa àgbà ṣekún ọlá ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. àmín. bàbá mi àgbà ajíbọ́lọ̀ ń sọ̀rọ̀ maulana Sheikh Abdulrazak kéwìyẹmí ọlọ́run ní sọlé ọládàhóró àmín. ọlá Muhammad Rasulullah. gbogbo àwọn àgbàlagbà tí mo dárúkọ yìí mo kó àwọn àgbàlagbà tó kù sí abẹ́ wọn tá a bá ní bínú ẹ̀dá kan ẹ̀jẹ̀ àgbà tí tó pẹ̀lú ẹ̀. mọ̀ wá kí Shamsul Arifin ayọ̀ ọlọ́run ẹ̀ṣà ọlọ́run àkàndá ọlọ́run. adamallahu hayatahu. lóòótọ́ bó bá ti wù ọlọ́run ní í ṣe yàn àmọ́ ọlọ́run ṣe yín bó ti wù yín. maulana al-Sheikh Alhaj Ahmed Ibrahim al-Bukhari al-Mukhtari. adamallahu hayatahu. gbogbo abiyamọ tó bá sọ pé ṣé ìwọ ọmọ rẹ ó dàgbà. ṣéhù. tó o bá tún wí gbólóhùn yẹn lẹ́ẹ̀kan sí i ọmọ rẹ ò ní dààmú nínú ayé. ṣéhù. tó o bá wí gbólóhùn yẹn tó bá gun sámà lọ ìwọ náà wò dùnú lára ọmọ rẹ. ṣéhù. lillahi fil khalqi makhtarat mashi'atuhu mal khayru illa alladhi ikhtara Allahu. maulana al-Sheikh al-Mukhtar. adamallahu hayatahu. ọba tó ṣe yín ní àrídùnnú fún gbogbo ayé ọlọ́run ní padà fi yín pa wá lẹ́kún. àmín. ẹ ti ṣoore sínú ayé débi pé gbogbo àwọn èèyàn ti fi ẹ̀mí wọn lẹ̀ yí pé n tí ó bá ṣe yín kó yá máa ṣe ọ̀tá yín ni. la ilaha illallah. mo wá fi ọlọ́run mo fi bẹ ọlọ́run mo fi jẹ́kàn rẹ̀ mo fi bẹ eléyìí ti dá a báyìí gbogbo n tí ó padà ṣẹlẹ̀ táyé ò fi parapọ̀ wá bá wa sọkún lórí yín ọlọ́run níjó ṣẹlẹ̀. àmín. ọlá màmá wa tẹ́ tara wọn jáde àmín. ọlá Muhammad Rasulullah. bẹ́ẹ̀ yẹn bá ń ṣàdúrà yín bíbà yìí mùnáfìkì ni ilé ló dáa ju kéèyàn ti lọ ṣàdúrà yín láàrin òun àtọ́lọ́ níbi tẹ́ ẹ̀ ti sí ń bẹ̀
bàbá ń ṣàdúrà bíbá yìí wọ́n kàn máa wọ ẹ bákàbákà yìí pé ó nítorí nǹkan kan tó fi ń ṣe àdúrà yẹn bí àdúrà yẹn lọ dé ó promise yín màá gbàdúrà yín délé màá wá fi bẹ Ọlọ́run torí pé bó ti ń dà yìí àwa ló yẹ jù àwa nínú wa ń dùn mọ́ ń sọ fún bàbá ará ọgbọ́n láyé pé bí mo ti bára mi bíbá yìí lónìí mo bẹ Ọlọ́run kó má yọ mí kúrò nínú ìjọ ìwò bá ń ṣe àmín náà àmín ẹnjìníà yóò ṣe dáadáa ẹnjìníà yìí táwọn onílù ẹnjìníà yìí ara wọlá tó bá ti di nẹ́ẹ̀sì ẹ̀ máa gba àwọn onílù wa látàjégúnlẹ̀ bí orílẹ̀ ìjọba abadé àwọn onílù tó ti ná gbòòrò gan àtàwọn ilé ńjìnì tí wọ́n ti kọ́ tó ti sẹ́ẹ̀tì fáwọn eléré dáadáa bí àwọn Pasuma yẹn. gbogbo àti àwọn aláyé yìí tínú wọn náà ń dùn lẹ́ẹ̀kan náà sọ pé Allahu Akbar wọ́n bá yòǹbó àná Muhammad kọ́ ṣe báyìí wọ́n fọwọ́ ẹ̀ sànná Muhammad kọ́ sallallahu alayhi wa sallam tọ́ba wọ́n fọwọ́ yẹn dáadáa òní dàgbọ́ stroke láéláé jẹ́ ń béèrè question kan lọ́wọ́ tiẹ̀ náà sọ́wù wọn náà káyè rẹ̀ da tó bá fẹ́ káyè rẹ̀ da sọ pé náà wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí tó wí kọ́rin lẹ̀ dáadáa nǹkan yọ̀ kan ní kọ́ lọ mójútó tó bá fẹ́ káyè rẹ̀ da kí ni nǹkan náà má pẹ́ gan ọ̀rọ̀ tèmi nìyẹn gbogbo ẹni tó o bá rí kó soríire láyé má pẹ́ gan ẹ̀ mọ́ sọ́rí tó o bá ti pẹ́ gan mọ́ èyí tí wọn náà ń wò ipò fẹ́ kó tó ẹ lọ́wọ́ yẹn wàláhì yóò tó ẹ lọ́wọ́ tó o bá rẹni tó lówó tẹ́lẹ̀dánwò tó kárí ayé lónìí sàdálà báwo yẹn bá rí èèyàn tó lówó èyí tí máa kọ́kọ́ wá sọ́kàn wọn ni pé ó ṣògùn owó ayé ò ti gbàgbọ́ pé Ọlọ́run lè ṣàánú èèyàn láì tẹ́ǹdì bọ́bá rí obìnrin tọ́lọ́run bá ṣàánú rẹ̀ èyí tí ó wá sọ́kàn àwọn èèyàn pé aṣẹ́wó ni tí ò bá ṣẹ́ owó kò lè kọ́lé pàtàkì jùlọ náà bá tiẹ̀ wá ara àfa àtọ́jọ́ dọ́ tọ́lọ́wọ́n bá ṣàánú rẹ̀ ntí wọ́n máa rò sí lára ní pé kò ní pẹ́ kú wàláì wọ́n fún lọ́dún ni bọ́lá bá ṣàánú àfa kan tó bá kọ́lé ńlá báyìí tó tún wá ra mọ́tò pẹ̀lú ọ̀rẹ́ tí ó bá fi tọ́dún mẹ́ta ó yẹ kó kú mẹ́wàá náà máa bù ẹ wá lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n máa ń sọrú bẹ́ẹ̀ nípa ọmọlàkejì ayé wọn kì í dáa bí wọn náà bá fẹ́ káyé tiẹ̀ náà dákun má pẹ́ gàn mọ́ wọn bá ti rí oore olóore jẹ́ kínú rẹ máa dùn sí i bọ́ọ̀rẹ́ rẹ bá wa mọ́tò ó bá ra mọ́tò máa bá gùn bọ́ọ̀rẹ́ rẹ bá kọ́lé máa bá lò bọ́ọ̀rẹ́ rẹ bá lówó tí ò bá mọ̀ náà máa bá ná bọ́ọ̀rẹ́ rẹ bá fẹ́ yàwó má bá gùn ìmọ̀ wáyé ẹ má sí ẹ̀yàwó àmọ́ gbogbo oore tó kù tọ́rẹ́ rẹ bá ṣe láyé máa rí wípé ìwọ gẹ́gẹ́ lọ́lọ́run ṣe fún máa sí ẹ̀ rẹ̀ gbogbo àwọn tá a wà láàyè yìí pátá ẹni tó pa ẹnìkọ̀ọ̀kan lẹ́kún láàyè yìí Ọlọ́run sọ ọ́ dìdùnnú. àmín. subhana rabbika. rabbil izzati amma yasifun. wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Sheikh Isaac Al-Mintik. wọ́n ní pé orúkọ kí orúkọ ní kó máa ṣe déédéé bá ti pè é. Ọlọ́run tó ṣe yín ní Mintiku ká sọ pé yéèyàn Ọlọ́run ló bòye Ọlọ́run má jẹ́ tún padà di ẹni tí àwọn ọ̀rọ̀ tún máa kó lòlò mọ́. Amina. má ṣe yín ní ahamaku wàlá Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. mo ń lọ sí agboolé bàbá mi Maulana al-Mukhtar àmọ́ mo kí a fọwọ́ Abu Ziyad Ọláwùmí alan wa salan ní àti ìlú Cairo Ọlọ́run kó má ṣàjẹ́ kí a rí wọn pẹ́. Amina. ayakumullah. bàbá àgbà Ajíbọ́lá ń sọ̀rọ̀ wọ́n lọ sí Àjàngbàdì báyìí